A kú dédé àsìkò yìí, yóò dára fún wa ò lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojúwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí àwọn olóṣèlú tí wọ́n ti ṣe bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ báyìí fún ètò ìbò gbogbogbò ọdún 2027, báyìí ni ọ̀rọ̀ mà ṣe yàtọ̀. Èyí tó di gbàgbós gìrì kan lánàá ní ìpínlẹ̀ Gombe, níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú APC níbi tí wọ́n ti ṣe ìpàdé eléyìí tí ìpàdé náà tó jẹ́ ti àríwá ìlà oòrùn èyí tí ó sì wáyé ní ìpínlẹ̀ ọ̀hún lójúnà láti lè mọ inú ìkòkò tí wọ́n dọ̀rùn lásì nínú ètò ìbò ọdún 2027. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, wọ́n ní lára àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí, sẹ́nẹ́tọ̀ Kasim Shettima, àwọn mà ni wọ́n dá wàhálà ọ̀hún sílẹ̀ ní ìgbà tí alága èyí tó wà ní àríwá ìlà oòrùn ọ̀hún tó ń bá wọn sọ̀rọ̀ wípé ó ṣeé ṣe kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó yọ Shettima sílẹ̀ kúrò nínú ẹni tí wọ́n jọ díje dupò ààrẹ gẹ́gẹ́ bí igbákejì rẹ̀ lọ́dún 2027, pé ó ṣeé ṣe kí ààrẹ Tinubu kó náwó gan igbákejì míì. Èyí ló bí àwọn alátìlẹyìn Shettima nínú èyí tí wọ́n fi dá gbogbo ọ̀rọ̀ ọ̀hún rú tó di tí wọ́n fi ń ju àga lura wọn ní kùmọ̀ ní pọ́npọ́ lórí èyí tí wọ́n ní ìpàdé náà. Wàhálà ọ̀hún lásìgbò òun ló fi kẹ́sẹ̀ já níbi tó ti wáyé ní gbọ̀ngàn kan èyí tó wà ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti wá jáde, alága fún ẹgbẹ́ òṣèlú APC ti ní bí ọ̀rọ̀ ọ̀hún ṣe lọ àwọn yóò wá wọ̀rọ̀ kò fi ṣàdá láti lè jẹ́ kí gbogbo ọ̀rọ̀ náà kó padà mú èso rere jáde, kí ẹgbẹ́ òṣèlú APC kó má di ohun tí ó máa ní igun méjì igun mẹ́ta èyí tó lè ṣe àkóbá fún wọn nínú ètò ìbò ọdún 2027, kí wọ́n bá di wípé wọ́n ṣubú fún ọ̀táyọ̀ gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ alátakò náà táwọn náà ti ń wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti gbà wọlé sí ẹgbẹ́ òṣèlú ọ̀hún lára, kí wọ́n já ìbò gbà kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027. Ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Edo, tó ti fìgbà kan jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC, tó tún wá jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá báyìí, eyín ọ̀gbẹ́ni Adams Oshiomhole, ohun màá ń lò ti ní ṣó dìgbà tí wọ́n bá yọ ẹ̀ṣẹ́ onígbàgbós ìkúùkù ti ààrẹ kí wọ́n tó lè mọ̀ wípé àwọn aṣòfin wọ́n ń gbìyànjú, wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti lè mú Nàìjíríà kó dúró déédéé láàrin àwọn ilẹ̀ adúláwọ̀ àti ní àgbáńlá ayé. Gẹ́gẹ́ bí Adams Oshiomhole bó ti sọ ọ̀rọ̀ náà, ó ní àwọn ọ̀rọ̀ àti àwọn ìtọ́ka aburú tí àwọn ará ìlú àti àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n nà sí àwọn aṣòfin ìka àlébù náà ní wípé fìdí ẹ̀ lásán làwọn ètò wọn pè ní rubber stamp lawmakers ohun làwọn jẹ́ nílé ìgbìmọ̀ aṣòfin. Ó ní ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ torí ohun tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn báyìí ni ó kọ sẹ́lòmíì. Wọ́n ní kò dìgbà tí a bá yọ ẹ̀ṣẹ́ ti ààrẹ Tinubu kí wọ́n tó lè mọ̀ wípé àwọn aṣòfin wọ́n ń ṣiṣẹ́. Oshiomhole ní òfin tó gbé àwọn kalẹ̀ gẹ́gẹ́ bí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dìbò fún àwọn, òun náà ló gbé ààrẹ kalẹ̀ tí wọ́n dìbò fún ààrẹ náà. Nípa ìdí èyí, ọ̀rọ̀ bí ìtùbí ìnàbí náà ni wọ́n fi yanjú gbogbo ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà. Oshiomhole ní inú òun dùn wípé ààrẹ tí ń bẹ lórí àga báyìí ti ṣe ti ẹgbẹ́ òṣèlú APC, ẹni tó létí ìgbọ́ tó ń tẹ́tí gbọ́ àwọn ohùn àti ẹ̀bẹ̀ àwọn mẹ̀kúnnù ni, tó sì ń ṣe àtúnṣe lórí rẹ̀ nítorí kánmọ́nkóbò. Ó ní nípa ìdí èyí kí àwọn ẹgbẹ́ alátakò àwọn ọmọ Nàìjíríà tó nà ká lébù wípé ẹṣinú ìwé làwọn, kí wọ́n ká ọwọ́ wọn kò kí wọ́n sì ṣèwé àgbéjẹ́mọ́wọ́. Ó ní àwọn aṣòfin tí ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́wọ́ báyìí,
wọ́n ká tò wọ́n tó gbangbásùn lọ́yẹ́ òun ló mú àwọn ará ìlú dìbò fún wọn o. Wọ́n ní àwọn kì í ṣe ẹṣinú ìwé, èèyàn ni wọ́n, ohun gbogbo ló sì ní ìlànà àti òfin tí àwọn gbọ́dọ̀ tẹ̀lé bí wọ́n bá ní nǹkan kan àbí ìkejì láti pe àkíyèsí ààrẹ tàbí ìjọba àpapọ̀ sí. Àwọn gbọ́dọ̀ gbà á lọ́nà tí ó mú àlàáfíà wá, tí ò ní jẹ́ ti onípátíkùkù tàbí tí wọ́n máa yọ kùmọ̀ síra wọn, gẹ́gẹ́ bí Oshiomhole ti sọ̀rọ̀ náà lánàá nílé iṣẹ́ amóhùnmáwòrán kan. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn tó tún jẹ́ oníròyìn àti olóṣèlú, Ọmọyẹlé Sowore, òun máa ń lọ sọ̀rọ̀ kan lánàá tí í ṣe ọjọ́ àìkú Sunday ní ìpínlẹ̀ Èkó, níbi tí àwọn oníròyìn tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ojúwòye rẹ̀ sí ètò ìṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ètò ìṣèjọba àwarawa tó fi mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú yòókù. Ọmọyẹlé Sowore tó ní kò sí ẹgbẹ́ alátakò kankan ní orílẹ̀-èdè yìí mọ́ yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú AAC. Gẹ́gẹ́ bí Sowore ti sọ̀rọ̀, ó ní gbogbo àwọn ẹgbẹ́ alátakò yòókù nílẹ̀ yìí pátá òun ni ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n lọ́wọ́ nínú rẹ̀ tí wọ́n sì ń lò wọ́n láti máa fi dojú ìjà kọra wọn kí ìmọ̀ wọn kó má bàa ṣe ọ̀kan ṣoṣo. Ó ní gbogbo ẹgbẹ́ alátakò yìí ìlẹ̀gbẹ́ òṣèlú APC ni wọ́n fi owó tùlùtùlù ni wọ́n fi ń dí wọn lẹ́nu tí wọ́n sì ń pa wọ́n lẹ́nu mọ́ kí wọ́n má bàa sọ òtítọ́ àti òdodo èyí tó lè mú ìlọsíwájú bá orílẹ̀-èdè Nàìjíríà. Sowore eléyìí tó sọ ọ̀rọ̀ náà, ó ní yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC nìkan ni wọn ò fi àyè lẹ̀ fún ẹgbẹ́ òṣèlú APC láti dàbàrú ẹgbẹ́ òṣèlú náà. Ó ní bá a bá ní ká mú ní àpẹẹrẹ, ó ní kẹwù ẹgbẹ́ òṣèlú PDP ẹnu wọn ò kò, ìmọ̀ wọn ò sì ṣọ̀kan. Bákan náà ẹgbẹ́ òṣèlú Labour Party ó lẹ́nu wọn ò kò, ìmọ̀ wọn ò ṣọ̀kan, tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú NNPP, APGA àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ní gbogbo àwọn ẹgbẹ́ wọ̀nyí ní ẹgbẹ́ òṣèlú APC lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ti rà wọ́n pa, tí wọ́n sì ti ra iye wọn, tí wọ́n ti fi owó dí wọn lẹ́nu láti má lè ṣe òtítọ́ o. Sowore ní òun ò fi àyè sílẹ̀ fún ẹgbẹ́ òṣèlú AAC ni. Ó ní tí kì í bá jẹ́ bẹ́ẹ̀ wọn ò bá ti dàbàrú ẹgbẹ́ òṣèlú ọ̀hún yányàn kí gbogbo ẹ̀ kó ti di rúdurùdu o. Sowore tó ní bá a bá wò dáadáa, ẹgbẹ́ òṣèlú tó ń lọ bíi 18 òun ló wà ní ìforúkọsílẹ̀ sí ìbámu sí àjọ elétò ìbò ilẹ̀ yìí. Ó ní ẹgbẹ́ AAC yìí ni wọ́n dálẹ̀ lọ́dún 2018, láti ìgbà náà ló sì ti ń kópa ribiribi nínú òṣèlú. Lákòótán nínú ọ̀rọ̀ Sowore, ó ní òun yóò rọ àwọn ẹgbẹ́ òṣèlú yòókù kí wọ́n tají kúrò lójú oorun èyí tí wọ́n sùn, kí wọ́n wo ọ̀nà tí Nàìjíríà yóò padà ṣe dáadáa, tí nǹkan yóò máa lọ bí a ti kọ̀wé rẹ̀ ní dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà. Ilé-iṣẹ́ ìfọ epo Dangote ni wọ́n ti ju àdó ọ̀rọ̀ ńlá kan sílẹ̀ wípé láìpẹ́ yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa rí epo bẹtiróòlù, epo dísù àti epo kan èyí tí wọ́n fi ń gbé ọkọ̀ òfurufú tí wọ́n pè ní Jet A. Wọ́n máa ríra lọ́pọ̀ yanturu tí ò ní súnsún kẹrẹ fà kẹrẹ mọ́ láwọn ilé ìtajà epo gbogbo ní igun mẹ́rin èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde nílé iṣẹ́ ìfọ epo Dangote, wọ́n ní gbogbo ìlànà ìgbésẹ̀ ló ti wà ńlẹ̀ báyìí pẹ̀lú àwọn alágbàtà epo bẹtiróòlù tòun ti dísù, bákan náà tó fi mọ́ àwọn aláràtúntà àti àwọn tí wọ́n ń rà á lò nínú ilé wípé sẹpẹ́sẹpẹ́ báyìí nílé iṣẹ́ ìfọ epo Dangote ló ti wà láti bẹ̀rẹ̀ sí ní máa ti epo jáde tí ó bá fi di ọjọ́ 15 nínú oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí. Wọ́n ní pẹ̀lú wípé ó ṣeé ṣe kí ẹ̀dínwó kó bá iye tí wọ́n máa ra àwọn jálá epo ọ̀hún láwọn ilé ìtajà epo. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọjọ́ ìṣẹ́gun tó kọjá ní ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu ló ṣe àbẹ̀wò sílé iṣẹ́ ìfọ epo ọ̀hún èyí tí Dangote sì bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé ìgbésẹ̀ kan ń bọ̀ eléyìí tí ó mì Nàìjíríà tìtìtì lọ́nà ìyanu, ṣùgbọ́n tí Dangote kọ̀ jálẹ̀ láti sọ ìgbésẹ̀ náà. Èyí tí ọ̀rọ̀ ti wá jáde lónìí pẹ̀lú ìpinnu ilé-iṣẹ́ ọ̀hún láti rí dájú pé epo wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láì dúró de àwọn alágbàtà yòókù tí wọ́n ń gbé jáde láti ilé-iṣẹ́ ìfọ epo ọ̀hún. Nínú ìròyìn amúlùúdùn,
ọ̀kan nínú àwọn gbajúgbajà òǹkọrin tàkasùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọkùnrin ni Two-Face Idibia òun mà ló ti bẹnu àtẹ́ lu ìkọlù ìṣekúpani àwọn aláìṣẹ̀ tí wọ́n ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ní ìpínlẹ̀ Benue gẹ́gẹ́ bí ìbànújẹ́ ọgbẹ́ ọkàn fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílẹ̀ yìí àti lẹ́yìn odi orílẹ̀-èdè Nàìjíríà. Two-Face Idibia tó fi ọ̀rọ̀ náà léde ló pe àkíyèsí àwọn ẹ̀ṣọ́ aláàbò ìjọba ìpínlẹ̀ Benue ìjọba àpapọ̀ láti dákun dábọ̀ kí wọ́n tètè jágìrì mọ́ ọ̀rọ̀ náà kí wọ́n gbé ìgbésẹ̀ láti dẹ́kun iṣẹ́ ibi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Benue àti àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń ṣekú pa àwọn aláìṣẹ̀ tí wọ́n ń ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀. Two-Face Idibia ní ìbànújẹ́ ni o kí màjẹ̀sí máa tojú òbí rọ̀rùn olóhun tó burú jáyì láti máa rí àwọn oníṣẹ́ ibi kí wọ́n máa ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó wá rọ ẹ̀ṣọ́ aláàbò ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ kí wọ́n dákun kí wọ́n dábọ̀ láti gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ kí wọ́n lè rí dájú wípé wọ́n gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi èyí tó ń da omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà tó ń dà láàmú. tó ẹ̀yin èèyàn wa ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí di ojúmọ́ ọ̀la tẹ́ máa láǹfààní láti gbọ́ tó rè mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá o wàhálà ìdààmú ò ní jẹ́ tiwa. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.